láyàájọ́ ọdún kérésì eré àsápajúdé fẹ̀mí èèyàn mẹ́ta ṣòfò. èèyàn mẹ́ta tí wọ́n rí ìbẹ̀rẹ̀ àyájọ́ kérésì tó wáyé lọ́jọ́ 25 oṣù kejìlá ọdún 2022 yìí kò parí ọjọ́ náà tí wọ́n fi jáde láyé. ìjàmbá bọ́ọ̀sì akérò kan tí wọ́n wà nínú rẹ̀ èyí tó wáyé nítòsí bíríìjì kára lọ́nà márosẹ̀ èkó síbàdàn ló dá ẹ̀mí wọn légbodò. èèyàn 6 míì la gbọ́ pé wọ́n farapa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. alukoro àti adarí ètò ìròyìn fáwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó Federal Road Safety Commission ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn abilékọ Florence Okpe tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ pé eré àsápajúdé ló ṣokùnfà ìjàmbá ọ̀hún. ó ní bọ́ọ̀sì akérò Toyota Hiace kan tí nọ́mbà rẹ̀ jẹ́ AYB 88YP àti ọkọ̀ akẹ́rù kan tí kò ní nọ́mbà ni wọ́n jọ kọlu ara wọn. wọ́n ní níṣe ni bọ́ọ̀sì tó ń bá eré burúkú bọ̀ ọ̀hún fẹ́ ya ọkọ̀ akẹ́rù náà sílẹ̀. ó ní kóun kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n kò rí i ṣe níṣe ló kọlu ọkọ̀ akẹ́rù náà látẹ̀yìn ló bá gbókìtì. Florence ní lójú ẹsẹ̀ ní mẹ́ta nínú àwọn èrò 18 tó wà nínú bọ́ọ̀sì náà ti dolóògbé. pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn tó wà nítòsí àtàwọn onímọ́tò ẹlẹ́yinjú àánú tí wọ́n páàkì ọkọ̀ wọn láti ṣáájú àwọn èrò náà àti ìsapá àwọn ẹ̀ṣọ́ aláàbò road safety ni wọ́n fi rí èèyàn 6 yọ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ṣèṣe gidigidi aṣọ wọn sì ti rin gbede fún ẹ̀jẹ̀. ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ti kó wọn lọ sílé ìwòsàn aládàáni famous fún ìtọ́jú pàjáwìrì. ó láwọn ti kó òkú 7 náà lọ sí ilé ìgbókùsí ọsibítù ìdẹ̀ra tó wà ní Ṣàgámù nípínlẹ̀ Ògùn. àmọ́ orí kó àwọn 11 kan yọ. ó ní gologini ladìyẹ ń toko ìmọ́bọ̀ lọ́rọ̀ tiwọn wọn ò farapa ẹsẹ̀ ara wọn sì ni wọ́n fi rìn jáde nínú ọkọ̀ ọ̀hún. bákan náà ló láwọn ti wọ́ àwókù ọkọ̀ náà kúrò lójú ọ̀nà kó má bàa ṣèdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ ní títì márosẹ̀. ọ̀gá àgbà àjọ road safety nípínlẹ̀ Ògùn Ahmed Umar sọ pé ìjàmbá yìí kìbá tí wáyé ká ní dẹ́rẹ́bà náà fẹ̀sọ̀ wakọ̀ táwọn èrò sì tún tètè kì í nílọ̀ nígbà tó bẹ̀rẹ̀ eré burúkú àmọ́ àbámọ̀ kì í ṣáájú ọ̀rọ̀ ẹ̀yìn ló ń wà. Umar wá rọ àwọn onímọ́tò láti ṣe pẹ̀lẹ́ lójú pópó lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún yìí torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í rówó ẹ̀mí ò sì láàárọ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.